Sunkanmi Ogunmola sọ̀rọ̀ lórí Ọmọ Adepeju Ogunmola tí ó kú. Èyí ni ohun tí ó sọ. Ẹ wá gbọ́ àṣírí ńlá kan tí ọ̀kan lára àwọn àgbà òṣèré lẹ́wà ní Femi Branch tú nípa olúayé fújì Wasiu Ayinde. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí ọmọ Bọ́láńlé tí í ṣe ọmọ àgbà òṣèré lẹ́wà ní Adepeju Ogunmola ti kú, ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n sì tún jọ jẹ́ ọmọ bàbá kan náà, tí òun náà sì tún jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré lẹ́wà ní Sunkanmi ọmọ Bọ́láńlé, ó ti wá jáde báyìí láti sọ̀rọ̀ nípa ọmọkùnrin tí ó di olóògbé náà. Kì í ṣe pé ó jáde lásán o. Àwọn ọ̀rọ̀ tí ó kọ nípa ọmọkùnrin tí ó kú náà fi hàn wípé wọ́n súnmọ́ ara wọn gan nígbà tí ó wà láyé. Kì í sì ṣe àsọdùn rárá wípé ikú ọmọkùnrin náà ká a lára gidi gan. Lọ́jọ́ 12 oṣù tí a wà yìí ni Sunkanmi gbé àwòrán òun àti ọmọkùnrin tí ó ti di olóògbé yìí nígbà tí wọ́n wà ní kékeré sí orí ìkànnì rẹ̀. Ọjọ́ yìí ni ayọ̀míkún ò bá pé ẹni ọdún 25 láyé, ká ní ikú kò mú lọ lójijì. Àwòrán náà ni Sunkanmi kọ ọ̀rọ̀ arò tí ó gbomi lójú ẹni sábẹ́ rẹ̀ báyìí wípé àbúrò mi dáadáa. Níṣe ni ayé yìí rọ̀ bí ẹ̀kọ́, níṣe ni ó sì dàbí wípé atẹ́gùn pàápàá rántí orúkọ rẹ. Lónìí mo sì ń gbọ́ orúkọ rẹ tó ń pariwo tantan láwọn àsìkò ìdákẹ́rọ́rọ̀ mi, bí ó ṣe máa ń rẹ́rìn músẹ́ tí wàá sì pè mí ní idán mi, tí ọ̀rọ̀ méjèèjì sì máa ń dàbí aṣọ tí a fi boni lára láti lè jẹ́ kí ara ẹni mòoru, èyí tí ẹlòmíì kò lè fún ni. Ṣùgbọ́n mo dìrọ̀ mọ́ àwọn ohun èyí tí o fi sílẹ̀, àwọn ìwà dáadáa tí o ní àti ìfẹ́ rẹ tí o sì wà ní kọ̀rọ̀kọ̀ndú gbogbo ọkàn mi. Ó ju àbúrò lọ fún mi, ó jẹ́ apá kan àti ẹran ara mi, ó sì jẹ́ ìmọ́lẹ̀ tí ikú pàápàá kò lè pa iná rẹ̀. Bí òòrùn bá ti ń ràn ni mo máa ń rántí bí ìmọ́lẹ̀ ti ẹ̀gàn pàápàá ṣe mọ́lẹ̀ tó. Ní gbogbo àsìkò ìdákẹ́jẹ́ mi ni mo máa ń pe orúkọ rẹ tí mo sì máa ń ní àlàáfíà. Kú oríire ọjọ́ ìbí rẹ lọ́run o, Olúwaníṣọlá mi. Orúkọ rẹ sì dàbí àdúrà, ìrántí rẹ sì dàbí orin tí ó dákẹ́ tí mò ń gbọ́ sáà. Máa sinmi lọ arákùnrin mi nígbà tí ìtànṣán òru bá sì tún tan ìmọ́lẹ̀ rẹ dáadáa sí ní alẹ́ yìí. Màá mọ̀ dájú wípé ìwọ ló ń rẹ́rìn sí mi látòkè, tí o sì ń pè mí bí o ṣe máa ń pè mí wípé idán mi. Báyìí ni Sunkanmi kọ ọ̀rọ̀ náà tí ó sì fi àmì ẹni tí ó sunkún tí omi ń dà ní ojú rẹ̀ sí. Bí kì í bá ṣe ikú tí ó pa ọmọkùnrin náà lójijì ní ọjọ́ 12 oṣù yìí ni kò bá pé ọmọ ọdún 25 láyé. Ká má gbàgbé wípé ọjọ́ 1 oṣù kẹsàn-án ni ariwo ṣàdédé gba ìgboro kan wípé Olúwaṣínàmí Ayọ̀mí kú lẹ́yìn àìsàn ráńpẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìyànjú ni àwọn òbí rẹ̀ gbà láti fún un ní ìtọ́jú tí ó péye kí wọ́n sì du ẹ̀mí rẹ̀. Síbẹ̀ ikú padà pa ojú ọmọkùnrin náà dé. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ Sunkanmi ni wọ́n ti ń ṣe é ní pẹ̀lẹ́ tí wọ́n sì ń bá a dárò àbúrò rẹ̀ tí ó di olóògbé náà. Níṣe ni àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ ń dá a lọ́kàn lé tí wọ́n sì ń gbàdúrà fún mọ̀lẹ́bí náà wípé kí Ọlọ́run tù wọ́n nínú. Ohun tí ó bá ní lọ́kàn jẹ́ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni pé ọmọkùnrin yìí nìkan ni ọmọ tí ìyá rẹ̀ bí tí ó jẹ́ àgbà òṣèré lẹ́wà ní Adepeju Ogunmola. Kí ni ohun tí ó pa Wasiu Ayinde àti ọ̀kan lára àwọn òṣèré lẹ́wà ní pọ̀? Èyí ni ohun tí òṣèré náà sọ nípa olúayé fújì. Ṣé bí ìlú gangan lọ̀rọ̀ lé ayé yìí o, tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sí ẹlòmíì. Báwọn kan bá ṣe fẹ́ràn ẹnìkan tí wọ́n sì ń yìn tí wọ́n ń pọ́n lé nínú ẹni tí àwọn kan yìn tí wọ́n ń pọ́n lé yìí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ yìí rí fún olórin fújì lẹ́wà ní tí ayé ń fẹ́ ni Wasiu Ayinde Masha, tí àwọn ènìyàn tún mọ̀ sí K1 The Ultimate. Ọ̀kan nínú àwọn àgbà òṣèré lẹ́wà ní Femi Branch ni ó jáde láìpẹ́ yìí tí ó sì bẹ̀rẹ̀ sí ní ròyìn irú ènìyàn tí Wasiu Ayinde jẹ́ àti ọ̀pọ̀ ohun tí àwọn ènìyàn kò mọ̀ nípa rẹ̀. Ọkùnrin yìí àti àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ṣàbẹ̀wò sí ilé ìgbafẹ́ ọkùnrin olórin tí orin kó yọ níbi ikú òjijì láìpẹ́ yìí, nígbà tí ó lọ dúró sí ẹnu pápákọ̀ òfurufú tí ó fẹ́ fò l'Àbújá. Níbẹ̀ ni Wasiu Ayinde ti gba wọ́n lálejò tí ó sì tẹ́ wọn sí afẹ́fẹ́ rere pẹ̀lú àwọn olóúnjẹ aládùn tí ó dáa. Nígbà tí olóyè Femi Branch jẹ oríṣiríṣi nǹkan tán, bẹ́ẹ̀ ni ó bá lanu pòtò tí orin bá kó sí lẹ́nu ló bá ń sọ wípé súnmọ́ ni là ń mọ̀ sí ẹni o. Ó ní Wasiu tí wọ́n ń wò yìí kọjá bẹ́ẹ̀ o, àti pé ẹni tí ó pẹ̀gàn àjànàkú ni yóò sọ wípé òun rí nǹkan fìrí. Ó ní tí a bá rí erin kí a sọ wípé a rérin. Femi Branch tún sọ wípé ìsúnmọ́ ẹni là ń mọ̀ ìṣe ẹni. À á ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Wasiu Ayinde. Kì í ṣe wípé òun ló ṣe oúnjẹ tá a jẹ fúnra rẹ̀ nìkan ni o, òun ló tún gbé oúnjẹ náà wá fún wa tó sì sáàbù wa. Ká má tún wá sọ ti àwọn ọ̀rọ̀ ọgbọ́n iyebíye tí ó sọ fún wa. Tí ó bá jẹ́ pé
ojú olórin lásán ni ìwọ fi ń wo Wasiu Ayinde, a jẹ́ wípé o kò mọ̀ rárá ni o. Olórin yìí jẹ́ oníṣòwò pàtàkì tí ó jẹ́ wípé tí o bá gbọ́ ìtàn rẹ̀ yóò ru ọkàn rẹ sókè. Ẹ gbàgbé nípa ariwo ọjà. Olórí ọmọ ọba ti ilẹ̀ Ìjẹ̀bú kò kéré rárá, àwọn ènìyàn àgbáyé kò sì tí ì mọ bó ṣe tó. A dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn sí wa o. Báyìí ni Femi Branch kọ ọ̀rọ̀ ìwúrí nípa Wasiu Ayinde. Ní ẹnìkan bá kọ wípé owó, oúnjẹ àti obìnrin nìkan ńlá nínú ayé àwa ẹ̀dá. Òun ni ẹnìkan bá tún fún un lésì wípé pàápàá jùlọ tí oúnjẹ bá ti wọ inú tán. Ṣùgbọ́n bíbí lóge sọ ń ti